Ẹ kú dédé wòye ní gbogbo ibi tí ẹ láǹfààní láti máa gbọ́ wa lásìkò yìí. Ó tún di pẹ̀kí a tún kóra wa lábala fọ́nrán yìí. Nínú fọ́nrán tá a ṣe kọjá, bàbá, ọ̀rọ̀ débì kan ó fẹ́ dàbí àròkàn, ó fẹ́ dàbí àmíkàn, ọbẹ̀ fẹ́ máa mì níkùn àgbà. Èmi gan ara mi ṣẹ́gìrì lórí ètò lọ́jọ́ náà. Ṣùgbọ́n àwọn èèyàn wá tẹnubọ̀rọ̀ oríṣiríṣi ìbéèrè lọ́tùn lósì. Wọ́n ló dàbí pé a kàn họ ọ̀rọ̀ ẹlẹ́bàá pé ibi ó dùn lákàn ṣáfẹ́ káwọn gbọ́ pé bó ni ó ṣe jẹ́ a lè mọ̀ gúnmọ̀ tẹ̀ kí yẹn rọ̀ mọ́ lẹ̀ mọ́. Àgbàlagbà ò lè rìn kí orí ó mọ́ mì. Ahọ́n, ẹnu àti èrìgì wọn a máa bínú síra wọn a máa jà. Ó lè mọ̀ pẹ́ torí pé báhọ́n àtẹnu bá jà téyín bá gé ahọ́n jẹ, itọ́ inú ẹnu náà ni ó tún wo ahọ́n sàn. Wọ́n parí ọ̀rẹ́ lábala abẹ yẹn. Ṣé ẹ jà ni? Kò ṣeé ṣe kẹ́ ẹ mọ́ jà ni. A kì í jà, a sì jàrí pẹ̀lú. Ṣùgbọ́n orí ti ẹni mo ti ronú pa ayé wípé bí àárín lọ́kọláya bá wà ẹnìkan kò ráàrin wọn, kódà kọjá one man one wife, ayé wọn dẹ̀ ń dà, tí wọn ò bá ráàyè kankan láàrin wọn ó bàbẹ̀ jẹ́. Ọkọ àti ìyàwó lè má jà, ṣùgbọ́n táwọn alábàárìn, alábàáṣe àti alábàágbé wọn á dẹ̀ bàjẹ́. Èmi rẹ̀ ò jà rí, honest, because gbogbo ohun tó máa ṣe fún mi ní tí mo mọ̀ pé yóò ṣe ni. Mo tún wá gbé sí level pé yóò ṣe jù bẹ́ẹ̀ lọ, so tó bá ṣe màá kàn rẹ́rìn ni. Gbogbo ohun tí mo lè ṣe sí ó mọ̀ pé tí mo lè ṣe ni, tí n bá tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ yóò rẹ́rìn náà ni. Ṣùgbọ́n o, wọ́n kó sọ wa láàrin, wọ́n sì dájà lẹ̀. Àgbọ́yé bá ti bẹ̀rẹ̀. Àgbọ́yé wo? Àìgbọ́ra ẹni yé. Àgbọ́yé kankan ò sí ní ìjà yẹn. Ó le gan. Bí à ń lọ nù. Ó le gan. Bí à ń lọ nù. Àwọn tá a kó mọ́ra náà dájà lẹ̀. Ṣùgbọ́n ìpìlẹ̀ ìjà ohun gangan ni mo fẹ́ sọ yìí. Tòtẹ́nìkan bá ń sọ wọ́n kan nígbà tó wá yá kí nìkan tí ò sojú rẹ̀ tàbí tó ń gbọ́ wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n tí ò sojú ẹ̀ tó ọmọ ń pẹ̀ kí ló fẹ́ dá tó. Bàbá tó bí Gbénga wọ́n mú mi bí ọmọ. Lórí ètò ni mo ti sọ pé bàbá tèmi Gbénga wá kí wọ́n lé oníkóhùn fẹ́ mọ́ ó fẹ́ dọ́dọ̀ bàbá fẹ́ mọ́ bàbá tí mo ló mú ń dé wọn lára bẹ́ẹ̀dì olókòtò tí wọ́n láwọn ò lè fún ọ tó sì gbà tó ní fún mi ní bẹ́ẹ̀ bá fún ẹ̀yin lẹ bí mi lẹ bí Gbénga bàbá ni wọ́n mọ̀ lọ wọ́n sọ díẹ̀ fún ẹ̀jọ̀ kí ni tó kù màmá mi màmá Gbénga bàbá mi wọ́n mọ̀ pọ̀ rẹ̀ ni wá. All right. Ní ọjọ́ yẹn bàbá wa bá mi lọ́fíìsì wọ́n ní Ṣeun Adébóyè o àwọn fẹ́ kó wà lọ́dọ̀ ẹ̀ mo ní kí ló fẹ́ máa ṣe wọ́n náà fẹ́ kó kọ́ṣẹ́ mo ní ò lè kọ́ṣẹ́ lọ́dọ̀ mi o ṣebí iṣẹ́ tèmi ń ṣe náà ni Gbénga Adébóyè ń ṣe àbí. Ta ni Ṣeun Adébóyè? Ọmọ ìyá ọmọ bàbá òun ni òun pẹ̀lú Gbénga Adébóyè. Bàbá ní èmi ni mo bí ọ ní àbí Gbénga ló bí ọ. Mo ní ẹ̀yin ni bàbá mi ní ẹ jẹ́ kí n pè é mo dẹ̀ gbé multilinks mo dẹ̀ fẹ́ lọ aláyé mi Gbénga lọ ní mo lọ ó lọ wà lẹ́kọ̀ọ́ ní Bájà. Bàbá wà lọ́dọ̀ mi báyìí wọ́n dẹ̀ ti fi ṣe ní lọ pé kí n kọ́ńsẹ́ yóò wà lọ́dọ̀ mi láti òní lọ mo láti sọ fún náà. Ó ní Gbénga ẹ̀mí ló mo gbọ́ ọmọ lẹ́ẹ̀mẹ́ta onímọ̀ gbà. Mo fẹ́ mọ reason bàbá ìwọ́n ló láṣẹ lórí mi ni àbí bàbá ní ó láṣẹ lórí àmì méjèèjì. Ó ní ò lè sin Ṣeun. Mo ní kí ni Ṣeun ti jẹ́ wá ní àgbàlagbà ọmọ ni mi ò lè sin èmi ní ọkọ àgbàlagbà ní bàbá àtìyá mi màá sìn. Ó ní ọ̀dà wà lálẹ́ o kò lè dá wà lálẹ́ tó wáyé pé ìrọ̀bà ní kí n má sí mo fara mọ́ bàbá wa lálọ́ kọ́rọ̀bà lọ́mọ ẹ bá wá sọ́dọ̀ mi ó wà ń bẹ̀ ṣùgbọ́n gbàdí Ṣeun lé ó bá àwọn èèyàn bíi 5 tí wọ́n wà lọ́dọ̀ mi torí tí n bá ń dárúkọ àwọn tó bá
Ádàrúwà tí mò ń ẹja fò bẹ́ẹ̀. try láti máa torí ogun díẹ̀ bọ́ mo lè dákọ̀ àwọn èèyàn Ṣeun Awódélé ó wà lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ni Dan Kaduna ó wà lọ́dọ̀ mi ó làwọn ló máa ń fọrùn kẹ́ òun ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ó wà lọ́dọ̀ mi Wálé Lawal Kúndùròyìn ó wà lọ́dọ̀ mi ṣẹ́wádìí gbogbo àwọn míì bíi 5 míì tó wà lọ́dọ̀ mi bákan náà mo ṣe ń ṣe wọ́n kì í ṣe ń tó dé. Gbogbo wọn náà sì ti soríire ní iṣẹ́ ìlénì. Bẹ́ẹ̀ ni so nígbà tí Ṣeun dé mo rí Ṣeun bíbá mo ń rí Gbénga gbogbo òfẹ́ tí mo lè ṣe ń Gbénga òun ni so mo polówó kándù kan wọ́n pè ní royal candle ara pálí kándù yẹn ni wọ́n gbé orí wọ́n ya orí mi sí báyìí mo dán orí kọ́dọ̀ báyìí mo lè ọdún ìbú ẹ̀kọ́ sí mi wọ́n ya orí mi sí orí mi ló ta kándù yẹn lọ́yọ̀ state. Àwọn tí mo ń sìn gbà náà tí wọ́n wá kọ́ṣẹ́ àwọn mo máa rán lọ sí ọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ royal candle tó wà lẹ́gbẹ̀ẹ́ Ayégbéni Dero Vans nínú ìgbòho Ìbàdàn. Nígbà tí Ṣeun dé mi ò rán mọ́ Ṣeun ni mò ń rán kí dẹ̀ ni wọ́n máa fi fẹ́ kí n rán àwọn iṣẹ́ tí n bá bẹ̀yìn iṣẹ́ sà dé sìn sà ẹ bá mi lọ sí kọ́mpútà kan ẹ lọ bá mi gbà kí n tó ẹ bẹ́ẹ̀ mówó bọ̀. Àwọn tó tún wà lọ́dọ̀ mi sìn ẹ dọ́gbọ́n bíi àwọn tó tún wà àwọn ọmọ kékeré kan tó lọ́dọ̀ mi tí wọ́n ń sórí rẹ lọ. Bẹ́ẹ̀ni. Tó wọ́n bá fi mówó lé òtí yó ọ gbọ́dọ̀ nánú owó nǹkan tó mo lè ná dákìlẹ̀ tó so nígbà yẹn o so ẹni tó lọ yẹn màá fún lówó ẹ bá fi díẹ̀ sínú dúrà wọ́n mú tiẹ̀ lọ́wọ́ ẹ̀ tá fi báńkì lọ́la ni tá a bá tún ná tán àá tún mú díẹ̀ sínú dúrà ìyẹn àsọdùn wọn eléyìí ní àgbà àyè máa wọn lọ́wọ́ wàhálà yẹn pọ̀ wọn ní ọ̀dà bó bá rí bẹ́ẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n á lọ gbé sí Gbénga létí lẹ́kọ̀ọ́ wípé mò ń bá gbé Ṣeun Adébóyè pé mò ń bá sùn. Gbénga dẹ̀ ní wàhálà kan bó ṣe dáa tó nínú ayé kì í fìyàn sùn tí n bá sọ pé alàgbà Abíọ́dún ó ní yóò bá yàláyà rẹ̀ kò ní bíọ́ yóò sì máa bá ọjà lọ́nà ni kò ní bíọ́ rárá ó ti dọ̀tá so kò ní bíẹ́ kò ní bẹ́ àlébù kan náà ni. ìdá kọ́mọ́kù bí kan. Nígbà tí wọ́n á sọ yẹn fún wa ní nítorí mo ń bá mi tí n bá fi bá ṣe ń sùn mo bá ya mi sùn nìyẹn bàbá wa màmá wa pé kí n wà tí bàbá bá wá gbà yẹn tán bá wá bá mi àti màmá wọn á mú àdùn àti oyin àtìrèké pé kí n fún àwọn ìbejì mi ṣáà ó ti dìyà mi so màá ní orí wọn lọ dàrú ẹni tí bá ń sọ̀rọ̀ ọmọ nǹkan ní ṣe ní Gbénga ọ̀gbẹ́ kó ó ṣe láti believe yẹn a máa ń bá a lọ àṣẹ kékeré mo pé ló bá di pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ọmọ tá à ń wúye ti lọ rèé sóríṣiríṣi nǹkan tẹ́mi ọmọ yàtọ̀ sí pé abẹ́nìkan sọ tó ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́mi ọmọ mo kàn sáré pé tí Gbénga bá wà bàdàn ní ọ̀bà lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ó ti á pàdé Gbénga bẹ́ẹ̀ ni màá gbúrò pé ọmọ wà bàdàn wọ́n máa fẹ́ ṣe nǹkan 20 Ìbàdàn níjọ́ kan Ọlálọ́mí fẹ́ ṣènáwó we are launching ọ́fíìsì tó Ọlálọ́mí lò ní olówó tó fowó sànú yẹn ó ń sanwó ọbẹ̀ fún bàbá wa Gíwọ́ Àdéní ìlànà wọn àjàdé oṣù mẹ́mi mo ṣokùnfà wọn ṣokùnfà ọ̀rẹ́ mi Lálọ́mí Àmọ̀lé tí mo sọ fún Lálọ́mí ọ̀rẹ́ mi ni o owó tí ń tẹ́ bá a ṣe pawó àgbọ̀dọ̀ pọ̀ gbẹ̀rí bẹ́ẹ̀ ẹ fún ó lóun fẹ́ fún sọ̀rọ̀sọ̀rọ̀ lé ẹ fún ni o wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí yìí nígbà tí èso oníjàgídíjà lọ gbogbo Ọlálọ́mí gbogbo wọn pápátá ẹnìkan kan ò kí mi máa ń gbà táwọn yìí wọn dẹyẹ sí mi ẹni bọ́ọ̀ tó lè pẹ̀lú ọ̀rẹ́ mi lẹ́nìí lẹ́yìn ẹyọ ẹnìkan Kọ́mọláfẹ́ Ọláìyá kábíyèsí Ọlọ́run ó ní bàbá èmi ò sí ń bí ọ̀tẹ̀ o ṣùgbọ́n ẹ̀yìn ní máa wá bí ìgúlegúle o ń máa kí lẹ́kọ̀ọ̀kan wọn mi ní máa wá o mi ò sí ń bẹ ẹ lè bọ́wọ́ mi ń bẹ Ọlọ́run bá yóò jẹ́ kẹ́ rí àṣírí ọ̀rọ̀ tó bá yá o nígbà yẹn mo wá lean because mo lọ sí Èkó mi rí Gbénga mo pe kó gbé kọ láàrin oṣù kan àbọ̀ sí méjì kí aláwa dé tí wọn bá tún wá gbogbo wọn àárọ̀ rí pọ̀ bí kan èmi lólógbòjò ní talk of any presenter in Ọ̀yọ́ state anybody ọ̀dọ́dọ̀ mọ́
anybody nítorí wọn àti ọ̀rọ̀ náà. ìkún wà láyé náà tí ẹ máa ọ̀pọ̀lọpọ̀ ọmọdé mọ̀ kọ́sẹ́ ìrírí kankan máa ní ìwọ Ọlọ́run tó wáyé pé pọ́ǹtì pé ti ṣeun ní wọn bá rí tí èsè mi ohun tí ẹ jẹ́ kí n lẹ́nu tó sọ fún mi tí mo ṣe ẹni ní mò ń jàǹfààní ẹ̀ ó ní mọ̀ jù mí lọ òkìkí ẹ̀ ga jù tèmi lọ ó lówó jù mí lọ gbogbo táìmì mo ní tó náà ní o àjọ ń gbà fúnra wa bọ̀ èmi ń sọ bó ṣe jẹ́ mo wá bọ́ sí ara mo wá bọ́ra lẹ̀ èmi kan Ọlọ́run kan tó bá yẹ pé ọ̀rọ̀ ṣe ní à ń sọ ń pa mi tí nǹkan mi bá sì ní tí mi ò mọ̀ ìwọ Ọlọ́run gbogbo tó wá ń di pé wọ́n dẹ̀yìn kọ́ mi àtọ̀rẹ́ mi jẹ́ wọn padà wá fẹnu gbolẹ̀ ìjọ́ kejì tí mo ṣe yẹn mo tún kọ lẹ́tà mo ní kátàfọ̀ ẹ̀ nínú Quran mi mo ní ìwé kan Quran lè jóná tí ilé bá jóná o mo wá fi lẹ́tà yẹn mo fi sínú bẹ̀ ti sin ó ti pọ́n gan mo sọ pé tí mo bá ṣe sọ tí mo ṣe fún mi bóyá n bá fẹ́ bẹ̀ ọ́n bẹ̀ ọ́ ọ̀rọ̀ ṣe ni àti bá wá jẹ́ pé ti ṣe yẹn ni tí n ò sí tẹ́ ẹ wíhùn ọmọ yóò sọ rere bẹ́ẹ̀ ni sà so mo ṣe gbójú nìyẹn mo wá bẹ́ràn pé gbogbo àti wọn ò kí mi má jẹ́ sẹ́yìn mi lọlẹ̀ Ọlọ́run má jẹ́ ń tọrọ jẹ so mo dẹ̀ wá Ọlọ́run dẹ̀ dúró tì mí tí wọ́n bá ti wá ṣe nǹkan lẹ́yìn tí èmi náà dá fájì ká lẹ́nu ọ̀dọ̀ mi bí àyàn máa bẹ lọ́bẹ̀ ni màá ní wọ́n ní kí n dúró pàǹbà bá mi bí inú mi ó tún bàjẹ́ díẹ̀ nígbà tí ìjà yẹn le gangan bàbá wa ọ̀gá Bello lọ́jọ́ náà ìjà yẹn pọ̀ wọ́n ti kó wá sí Ìbàdàn wọ́n wá láti wá parí ìjà Gbénga wà ń bẹ̀ àti àwọn ọmọ mi kọ̀ọ̀kan tí mo train so ìgbà tí wọ́n dẹ̀ dé bàbá kan bẹ́ẹ̀ wọ́n kó bàbá youngstar àwọn tó mọ youngstar ní òkè Agodi gbogbo ẹni tẹ̀sí gbogbo eléré bàbá yẹn ló bẹ̀rẹ̀ kò sí àwọn rẹ́kọ̀dù tẹ́ ẹ̀ lè rí bàbá yẹn jẹ́ tó like me nílé Àjànàkú opposite number 5 Entry Road níbi tí Toxmania Ventures wà sí wọ́n ti wọ́ business wọ́n ti fi kọ́ iléeṣẹ́ Toxmania tó ń ṣe car AC bàbá yẹn wà ń bẹ̀ bàbá Gbénga Adébóyè wà ń bẹ̀ ọ̀gá Bello wà ń bẹ̀ wọ́n fẹ́ parí ọ̀rọ̀ yẹn wọ́n ò rí sọ tó kálukú dẹ̀ kúrò so èmi tí wọ́n gbọ́n àkókò mẹ́ pé ǹjọ́ tó bá yá bóyá tó bá rò tọ́ rẹ̀ yóò kì í so bí káàkú ṣe ń ṣe tiẹ̀ lọ nìyẹn ọ̀tí tó wá dùn mí ń bẹ̀ ni ẹnìkan kò sọ̀rọ̀ sáà mọ́ rẹ́kọ̀dù kan ó wá jáde bí rẹ́kọ̀dù àádé bẹ́ẹ̀ ayé lè kìnìkan Ọlọ́run bàbá tó pè mí ò lè níyan bàbá gbà mú rẹ́kọ̀dù èmi bá tún lọ rà pé rẹ́kọ̀dù ọ̀rẹ́ mi ó ti jáde mo gbọ́ délẹ̀ mo gbọ́ gbogbo bí wọ́n sọ fún gbà tí ọ̀rẹ́ nǹkan tó wà ń bàdàn tó mọ tí mẹ́ǹdín ló ń gbà tó gbọ́ pọ̀ nǹkan èmi kàn wọ́n pé ọ̀rẹ́ èmi tó ń ṣépè fún ọ̀rẹ́ olórí búkú wa ní ọ̀rẹ́ tí wọ́n ṣe kankan àṣeléyàwó ara mi ní so ti rùn now gbogbo táìmù yẹn tó ti sẹ́kọ̀ọ́ ó ti sick ṣé wọn Awódélé bá mi mò ń lo Volvo kan gbà yẹn 72272 GG ọ̀rọ̀ Ìbàdàn lọ́dún náà àtọ́ bá mọ̀ Volvo ọmọ blue ni èsì náà tá kókókókó mò ń fọ́ lọ́wọ́ ní Total Garden lẹ́gbẹ̀ẹ́ títí láti máa fọkọ̀ gbà yẹn ṣeun kan dé ní oníbàbá ẹlẹ́sà ọmọ mi pẹ̀lẹ́ ṣeun dẹ̀ ti kúrò ọ̀dọ̀ mi gbà yẹn òun náà ti dá dúró ó ní sẹ́ gbọ́ pọ́lá yóò wà ń bàdàn sá mo ní mi gbọ́ bó ló wà ó ní wà ní Kamaria ní Basọ̀run ó tó gbà ó ní máa ó ní á tó bí 6 days báyọ̀ ìwọ́n sì wà ń bàdàn ó sì sọ fún mi ó lọ́rọ̀ pé mo ti lọ kẹ́hánì ọ̀dà sí wọ́n sá wà ń bẹ̀ mo ní màá dé bẹ́ẹ̀ sí wọ́n àfọkọ̀ yẹn tán mo fi kick mo fi lọ gba mo dé Kamaria mo bá nurse kan sálẹ̀ Ọlọ́run foríjì nurse yẹn ó kú ní bóyá bí oṣù mẹ́ta sígbà bí oṣù méjì sáà mo pọ̀pọ̀ ní lédi yẹn kú so tí mo débẹ̀ mo ẹ pẹ̀lẹ́ sàn kankan ní ọ̀rẹ́ mi dà ó ní wọ́n ti lọ sẹ́kọ̀ọ́ ní wọ́n ti lọ látàárọ̀ yìí ṣé táìmù tó yẹ kí ẹlẹ́rẹ̀ yín ni á ní ṣé táìmù tó yẹ kí á kí á ní mo ní mi ò mo ṣe ń gbọ́n sí náà ni mò ń bọ̀
bí a ṣe sọ̀rọ̀ náà lẹ́sìn sí òun wọn àfẹjọ́ rẹ̀ sùn mí ni àbí olùgbọ́rọ̀ mi ni mo rò bó náà tó ti gbọ́ ọ̀hán kan ni ìyẹn tó bà mí nínú mo sá lọ so ẹni tí wọ́n ní ara ìyá tí wọ́n ti discharge mo pe nọ́mbà láò mo bá gbéra ó dèpọ̀ mi ò bá rúkẹ́ ní gbogbo ilé báyìí irú wàhálà wo lè lè báyìí àti gbogbo táìmù yẹn òun ni àjínlé tí wọ́n sọ pé ó ti kú nígbà táwa wà ní Galaxy obìnrin kan bẹ́ẹ̀ wọ́n ní pé ní màmá Rashidi ó máa ń ta tá a bá fẹ́ jáde nínú Galaxy tá a bá ṣeré tán by the left lọ́wọ́ wọ́n máa yá wọn báyìí ó ń ta dín gbogbo ọtí ẹja nǹkan gbígbé Ghana bá wà bẹ́ẹ̀ láti máa ń ṣe everybody à ń náwó bí wèrè nígbà tá a ṣiṣẹ́ ó woman yẹn ibẹ̀ ni mo wà tá à ń ṣeré ní Àjọkẹ́ aṣẹ́wó tó rí Mẹ́kà Tóyìn Àjọkẹ́ aṣẹ́wó tó rí Mẹ́kà ń bẹ láyé kẹ́ ọkàn dé ní ọkọ mi ó máa ń pè mí lọ́kọ mi baálé mi torí pé ọmọ Ìbàdàn ní inú ọkọ ẹ̀ Adégbọlá ọmọ wọn aládé Ọ̀yọ́ mẹ́ẹ̀ so gbogbo Ìbàdàn pátápátá ní ọkọ Àjọkẹ́ ọba ti rí bẹ́ẹ̀ rí obìnrin ṣe pé ní ọ̀rọ̀ ayé that's the case ọba ní Gbénga sẹ́gbọ́ ǹdọ́ ṣẹlẹ̀ pé wọ́n ní Gbénga kú nǹkan kan ibi tá a sì fàájì déhùn ní gbogbo Galaxy ti dàrú ẹni tí ó sunkún ẹni tí ó faṣọ ara rẹ̀ yá èyí lè wakọ̀ jàn mọ́láwádé àmọ́ bí sí àwà mo pé mo délé àbánlé mo bá bàbá tó jẹ́ láńlọ́ọ̀dù wọn bàbá yẹn dúdú bàbá yẹn abẹ́wọ́ kan tó bàbá yẹn Gbénga ńkọ́ kò disclose nísàlẹ̀ sọ pé ẹni tó wọ́n rẹ́rìn wọn sọ tẹ̀bí tó bẹ́ẹ̀ kankan ṣẹlẹ̀ mo padà àwọn akéwì tí mo lè rí mi bá wọn lé mo sáà ṣe wá dìgbà mo ti padà bá dání yẹn all right rẹ́kọ̀dù ń lọ mo wá ń gba ìpè oríṣiríṣi ẹ̀lọ́mìíràn ni àṣebọ̀ rẹ ní ẹ̀yìn lẹ́ mọ́ tí mẹ́rìnlélógún ẹjọ́ sà tí ajá tẹ̀yàn sìn tẹ̀ ń fún lóúnjẹ láàárọ̀ tó wá kú ẹjọ́ ṣe ẹ bèrè mi lé nínú ilé yàtọ̀ máa pé èèyàn pa ẹran o máa bẹ afá àpá ẹran ni mi ò lè dẹran pa èèyàn lè dẹ́ díẹ̀ pa wọ́n á pé ọ̀rẹ́ tá a jọ wà tí èso ọ̀rẹ́ rádaràda so wọ́n sá gbogbo bẹ́ẹ̀ wọ́n sá lọ gbọ́ ẹ̀ pọ̀ all right lẹ́yìn rẹ́kọ̀dù yẹn ló ṣe wá sick padà wọ́n tún wá gbé padà àwọn tó lóyún ọ̀rọ̀ sẹ́wọ̀n fún wọn tó jẹ́ mọ́ ó tún kù ọjọ́ àárọ̀ tí àwọn náà mọ̀ pé dókítà máa sọ pé kán gbọ́n padà lọ́sẹ̀kọ̀ òun nìyàwó ẹ̀ lára tí bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ ń bẹ láyé náà bọ̀dá Gbénga bó ṣe máa ń pè mí nìyẹn ọ̀rẹ́ yín wà lórí ọ̀rọ̀ ń bí ọ mo láti bá ọ láti bí ìjarun yín rẹ nìkan kan sọ bó ló ń mọ̀ tó wọn ní sọ fún yín ó ní bọ̀t àwọn ọ̀rẹ́ yín náà ní í ṣe yín o lára sọ bẹ́ẹ̀ ó ní bọ̀t òdodo ọ̀hún àtọ̀ bẹ́ẹ̀ ó ní bọ̀t ó ti tense báyìí situation yẹn ò dá rárá ẹ máa bọ̀ ó ní ó sọ pé òun fẹ́ rí yín mo tẹ̀ fẹ́ kẹ́ rí inú mi wá dùn pé yes ó yẹ kí n rí mo ṣe gbéra máa sọ fún yàmọ́ ni ṣé mo sá lè lọ lórí wọn ni ó ní ṣé kájọ lọ ni ẹ̀yin ẹ̀dúró làbá gbéra ọba di ya mo débẹ̀ mo dẹ̀ bá ó dijú wọn ló dijú kí n tó dé ṣéun wà ń bẹ̀ ṣéun wà láyé lára wà ń bẹ̀ kéèkù ń bẹ̀ láyé ni màá wọn kọ bóyá alárò lè jẹsà àbí nǹkan wọn wà ń bẹ̀ jíìpù kan bẹ tó ṣẹ̀ṣẹ̀ rà gbà yẹn green colour 777 ó ṣe àrájí mẹ́kẹ́ ló bóyá ọ̀sẹ̀ ló bí ọ̀sẹ̀ kan lábá lọ wọn wà lájú but ojú rẹ̀ ojú èèyàn mọ́ ojú yẹn green bóyá wọ́n ṣe sọ premium kan tán ni inú yẹn ga díẹ̀ wọn á dùn ó tó gbàdá tí ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ̀bọ̀ ṣáàdù lára ní kí n máa pè ó ní kí n pè bóyá tó bá gbọ́ bí wọ́n mọ̀ pé òun ló ń sọ̀rọ̀ lánàá kó ń fẹ́ rí mi Gbénga wà lọ́wọ́ Gbénga ọkàn rọra ni ó dẹ̀ lajú sọ àkájú pé Gbénga dáríjì mi kábíyèsí Ọlọ́run mo ní ọ̀sẹ̀ mi Gbénga ó ní kí n sá dáríjì mo ní ọ̀sẹ̀ mi ó ní tó ń fẹ́ kó wí ni ẹ̀ ń sọ pẹ̀lú nira tó wáyé pé tó fẹ́ wínú mo dáríjì ọ́
ohun tá a bá rí ibi tí mo ti sọ náà olóhùn náà dárí mi lára wà ń bẹ̀ the last word tó sọ ó dẹ̀ dákẹ́ ní ọ̀sán ó tó bí 30 ìṣẹ́jú ó sì ṣépè fún àkàn àyìn lè gbàgbé náà gbogbo tó wà ń di ọ̀rọ̀ yóò ló mọ̀ wọn o onílé kásẹ̀ máa dákọ̀ wọn ní bọ̀ tó bá dá lọ́sàn ká dá lálẹ́. kábíyèsí. mo bá bọ́ ẹkún omi jáde ní ojú ẹ̀bẹ̀ báyìí kò sọ̀rọ̀ mọ́ ó tó bí 1 hour tá a dúró na doctor dé tí wọ́n lé ajáde ìgbà tí wọ́n pè àpàrà wọlé wọ́n ní wọ́n tún gbé lọ sí kò ní stretcher tí wọ́n fẹ́ fi gbé ibi tí kíní yẹn wà ibi tí kò kì í ní steppings yẹn ni ògbé àdébí lórí oró mẹ́ẹ̀ nàbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbé sọ àjọ gbé stretcher yẹn dé sàlẹ̀ tó fi wọnú ọkọ̀ ambulance bíi tàwọn ọlọ́pàá tí èèyàn máa ń ríyàn lẹ́yìn náà gbé síbẹ̀ táyà ìjókòó wà báyìí táyà ìjókòó wà báyìí lára níṣẹ́ máa tẹ̀lé wa lọ sí Èkó mo nínú pé mi múra ńlé màá ṣe lọ lébi tẹ́ ẹ bá ń lọ lára ẹ pè mí màá bá yín òjò burúkú kan wá bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn pọ̀ Ṣeun wà pẹ̀lú ẹ̀ lára wà pẹ̀lú ẹ̀ ẹnìkan náà tó wà pẹ̀lú ẹ̀ àtàwọn kan sáà sọ wọn sì lọ ni mi ò lè sùn mọ́jú ọjọ́ yẹn mo wá ń pe nọ́mbà Gbénga kò gbé mo dẹ́kọ̀ọ́ mi bá ní ilé ẹni tó sọ fún mi pọ́ ibi tó wà ní no link as hospital kan ní Tinubu bàbá wa Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni nígbà yẹn gọ́fúnà ni wọ́n àbí bóyá àbí kan sẹ́ẹ̀ kú àni wọ́n fẹ́ràn Gbénga pọ̀ àná ni kò gbé kúrò ń bẹ̀ yẹn tẹ́mi ò mọ̀ létà ni mo sẹ̀ tó mọ̀ ni wọ́n gbé wá sí kòtò ẹni wọ́n máa tọ́jú ẹ̀ bàbá yẹn kọ́lọ́ ọba láwọn jùlọ gbogbo èròǹgbà rẹ̀ kọ́lọ́ jẹ́ kó jọ wọ́n sì kan yẹn fún gbogbo sọ̀rọ̀ so later làgbọ́ gbogbo Gbénga kú mi ò rí máa jújọ́ mo tún lórí ọ̀rọ̀ wọn mi ò mọ bí ó wà mi ò ní link láti rí all right kèrè tán o sọ́jọ́ ti lọ wọ́n wá fẹ́ sọ̀kò Gbénga èmi Kọ́lá Ọláwuyì ẹnìkan kan sọ fún mi bí ẹni tí wọ́n plan bí wọ́n fẹ́ ṣe Yínká ló máa ló ṣeré eléré tí mẹ́mbẹ̀ pọ̀ lọ́dún tá à ń wí kọ́ńdọ̀mù tá a sà ní pápá LTV tó jẹ́ bá bí 4,000 kọ́ńdọ̀mù táwọn èèyàn bára wọn sùn lórí fídíò káàkiri àwọn èèyàn tó bá gbé lọ́wọ́ pé Gbénga náà bọ́ ẹgbẹ́ ẹ̀ pé èèyàn bá wú ọ́ ti fàájì nǹkan kan so gbogbo ìgbà yẹn èmi àtìyàwó mi bàtà débẹ̀ tí máa ti fẹ́ kí àwọn èèyàn gbogbo tí wọ́n ti gbèsè lọ́kàn ẹ̀yẹn fẹ́ náwó sí mi ẹ ṣeun bíbélì bá ẹ fẹ́ náwó sí mi ẹ ṣeun so Kọ́lá Ọláwuyì ní má kíyàn mọ́ wọ́n ń fojú ológun wò yín Kọ́lá ní má kíyàn nìkan kan má Gbénga lóko rẹ gbogbo tí ń ṣẹlẹ̀ lóyè òun òdodo fi ojú ara lọ́dẹ̀ dé òru wọ́n pe gbogbo àwọn àpò máa sọ̀rọ̀ wọ́n kúkú pè mí mo ṣe gòrò sí bíbà tí eégún ìparíkú tí ìparíkú tàbí abúlé ẹlẹ́gẹ̀ẹ́ bá ń wọ àárín agbo lọ àyọ̀ máa ń lọ báyìí bí a ṣe ń yà pinnu wọn fẹ́ bá bọ́ ọ̀bára kan lébi tẹ́ gbé ìwọ lọ nǹkan tá à ń sọ ẹ̀ka tó pààyàn lẹ́kùn ni ọ sọmọdé gòrò stage njọ́ yẹn ni ọsọ́lọ̀ ti wàjà ọ̀bọ̀n sọ́lọ̀ ẹnìkan ọ̀mọ̀ pé ọ̀bọ̀n sọ́lọ̀ kú òkìkí yẹn pọ̀ nígbèsí ayé òkìkí wọn bò kú tán òkìkí tún pọ̀ gbogbo orí stage ń sọ akájú pé òkú Gbénga sókò fọ kíkà kú wà láàyè ẹ Ọlọ́run bá mi tẹsí afẹ́fẹ́ rẹ o àmín bó bá pé èèyàn ló ṣe tàbí àfọ̀fà ìdájọ́ Ọlọ́run kì í ṣẹgbẹ́ ìdájọ́ ẹ̀dá mo dẹ̀ sọ mo tún sọ báyìí pé àyè tó ń lọ báyìí ni so ìgbà tó pẹ́ mo dẹ̀ lọ sùn ní excellent hotel bẹ́ẹ̀ ni mo sùn àárọ̀ ọjọ́ kejì gbogbo Èkó dàrú wọ́n fẹ́ sòkò àjọ wà ń bẹ náà ni títí ntẹ̀lẹ̀ fẹ́ gbọ́nù ẹ ṣeun bàbá èmi rẹ̀ ò jà wọ́n dájà lẹ̀ tí ó tà rẹ̀ jọ́rò ire o. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ṣẹ́yìn náà ti wá rí báyìí gbogbo ń lọ lọ́tún ń lọ lósì jẹ́rí gbogbo tó pé mo ti rántí ìjọ́ kan tí ìyá kan wá kúnlẹ̀ wájú yín
nígbà tẹ́ ṣètò tán ní rédíò kan lọ́jọ́ yẹn. Lẹ́kọ̀ọ́ ni. Níbi Ìbàdàn tí ẹ lè tí mò ń sọ yìí. Ṣé Gbénga àmẹ́? Ìyá kan gbọ́ rárá lẹ́yìn ìgbà tí olóògbé Gbénga Adébóyè ti yọ́lọ̀ nípè. Ìyá àwọn abúsẹ́kun ó ní kẹ́ ẹ dáríjì òun. Ó ní wípé lẹ́yìn ètò yìí ó ní gbogbo ohun tí ó ní kẹ́ ẹ dáríjì òun. Ó ní máa ṣépè fún mi ni pé gbogbo nǹkan ká máa ṣépè fún mi ni pé mo ṣe láti ṣe kíní kan gbàgbà. Mo ní ẹ̀ṣẹ̀ mi ó ṣe bẹ́ẹ̀ ẹ ti rójú ìjà ńlá sàbẹ̀ ẹ ti rí bọ́rọ̀ ṣe rí òjú bá ń ná lọ. Adúpẹ́ lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ yẹn parọ́ Ọlọ́run rí bẹ́ẹ̀ yẹn parọ́ Ọlọ́run mọ́ ẹnìkan ò lè bọ́ọ̀nù dájọ́ Ọlọ́run ṣùgbọ́n n tún máa wí bẹ́ẹ̀ mi náà bá dẹ́gbà tí mo dùn tá a bá tún táyé wá tá a lọ́rẹ̀ Gbénga lọ́rẹ̀ mi wà láì gbogbo wọn tá à ń kọ́ wọn kì í di sẹ́yìn ìran rẹ̀ gidi ni wọn bí Gbénga ẹnu mi gbà nínú sọ̀rọ̀. Kábíyèsí Ọlọ́run ṣẹ́yìn náà ti rẹ́kọ̀ọ́ kan àti kíkọ́ ń bẹ̀ nínú gbogbo tá à ń bá bọ̀ látàárọ̀ lágbára Ọlọ́run ìrìnkìrìndò ti olóògbé Gbénga Adébóyè pẹ̀lú bàbá wa Báṣọ̀run Gbóyèga Lawal òun lẹ ti gbọ́ ìrìnkìrìndò sì pọ̀ tẹ́tùn gbọ́ lórí fọ́nrán ẹ̀. ẹ bá yẹ pé ọjọ́ ti lọ Gbénga ọ̀nà ní aṣọ Dankasim lọ́jọ́ náà ní aṣọ ọ̀rọ̀jọ́ mi ni. Kábíyèsí Ọlọ́run. ìní ẹjọ́ dùbà mi. ọ̀rọ̀ ń tawọ́ tasẹ̀ á tẹ̀síwájú níbi tá a bá dé ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka àpolówó ọjà.